dákun ọkọ ìyá mi tiẹ̀ ò ní bàjẹ́ ọ̀ọ́ni sórí ibú o ọ̀ọ́ni tẹ̀rẹ̀kẹ́ mọ́sì mọ́ fẹ́ bí mi kankan kọ́ wá sọ lọ lálẹ́ wedding o kí ni mo wí báyìí ní ìsìn ká ti pa màálù ká pelére ká filé pọtí ká fọ̀nà roka ká má sun ẹbí kí gbogbo ẹ lọ ṣeré wẹ̀rẹ̀ kọ́ jíjó pàdé díndín ní ọjọ́ wedding só ti yọ báyìí ní ìsìn kó wá dalẹ̀ wedding kó wá fi short note ilẹ̀ wípé orí rẹ̀ kan kún wípé kínní mọ̀ ṣe rádaràda o kí ni mo sọ fún ọ mọ̀ ṣe rádaràda tó o bá ti mọ̀ wípé o lè fẹ́ bí mi tètè kọ́lẹ̀ lójú ọ̀nà tẹ́ ẹ ti rọra ń fẹ́ra yín lójú ọ̀nà mọ̀ ṣe rádaràda wípé o wá ń dúró de wípé màá dẹ̀ tírìtì fọ́kọ̀ọ̀pù ẹ̀ la wá ṣe wedding tán lọ́sàn-án lọ́ọ̀ tiẹ̀ jẹ́ kí ẹbí mi kó mẹ́rù lẹ̀ fún ọ lóru lọ́ọ̀ jẹ́ kó gbọ́n lé ọba kó gbọ́n nù yẹ́bẹ́yẹ́bẹ́ kó lọ from parlour to sitting room kó jẹ gbogbo angle gbogbo corner wò lọ wá fi short note ilẹ̀ lọ wá ní with your heavy heart ẹ̀ wo ló heavy tiẹ̀ ó bàjẹ́ ni tó bá lọ mọ̀ sí dáadáa sẹ́yìn pé mo ń sọ mo yan ní ìsìn mọ̀ sí dáadáa o sọ ti yí ọ tó o bá ti mọ̀ pé ìwà rẹ̀ àti ṣe rè ò bọ́ ọ láàmú ó bẹ́tà kó tètè kọ́lẹ̀ lójú ọjọ́ àmọ́ kó wá ní owó dọjọ́ wedding o fẹ́ proof point àbọ̀ fẹ́ treat fọkàn tiẹ̀ ó ta kí ni mo sọ tiẹ̀ ó ta tó bá jẹ́ pé àṣàtẹ̀ tó fẹ́ kọ́ ní ìsìn náà mọ̀ sí dáadáa lọ́dọ̀ ẹbí tèmi o kí ni mo sọ fún ọ mọ̀ sí dáadáa dí ọ̀dọ̀ ẹbí tèmi ẹ̀wọ̀n tàǹtí kẹ́mi ò ń ṣe ní ìsìn ẹ̀wọ̀n tó ṣe ń dà ẹ lè máa sọ pé àti ìgbọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ owó fẹ́ gbọ́ ọdún méjì náà làwọn fi ṣe ọ̀rẹ́kùnrin àtọ̀rẹ́bìnrin wọ́n fi ṣe courtship ọ̀fì lẹ́nu relationship point wo lọ fẹ́ proof tó fi ṣe pàdánù ní lọ́sàn-án wedding láàárọ̀ wedding tẹ́ ẹ pẹ́ bí para tẹ́ ẹ pọ̀ rẹ́ tẹ́ ẹ pojúlùmọ̀ tó wá dalẹ̀ wedding tó gbé báàgì ẹ̀ tó sá lọ tó wá fi nóòtì ilẹ̀ pé kí ni ọjẹ́ ṣe rí ẹ̀yin obìnrin mi gan kọ́kọ́ lórí ẹlòmíì bẹ́ẹ̀ sì wò bẹ́ẹ̀ wà ní sóti tú ni àmọ́ fògùn fàǹtì ni àmọ́ pé lọ́ọ̀bì kan ni ẹ̀ wá pè náà kò lè kọ́ short note ilẹ̀ ó sábẹ́ mi try ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bí mi try rẹ̀ that is the kókó tí mo fẹ́ tí mo bọ́ tàwa sọ òsì ni o òsì ni tẹ́ ẹ̀ bá mọ̀ lájìkẹ́ rí iná.